tí ẹ bá fẹ́ kó bá wa kó gbé tó yìí lọ ẹ wo nǹkan tí mo sọ fún yín bẹ̀ yẹn ó yẹ kí ẹ bá wa kọ comment ẹ bá wa like ètò ní tí ẹ bá fẹ́ kó gbé tó yìí lọ torí àwọn nǹkan tó yẹ kí n sọ ni mo ń sọ níbẹ̀ yẹn comment section yẹn kò dúró rárá ó dẹ̀ pé àwọn ọ̀tá àgbòwò náà wà mí bí èmi ti máa ń sọ wípé gbogbo ẹni tó fẹ́ ká lóyún kó ló fẹ́ ká bí gbogbo ẹni tó fẹ́ ká bí kó ló fẹ́ ká rọ́mọ tọ́ àwọn ọ̀tá àgbòwò náà pọ̀ mí bí àwọn tó pé ó pariwo Ìgbòho wọn pèrè akọni ẹ máa fi dà lálẹ́ gàràgà ẹ máa bá wa pé òòṣà mo tó wá tẹ mo tó wá ṣe àwọn kó tó yẹ kí n ṣó fún yín ẹgbẹ́ kan gbé péjì mi wálé àbí ó yá ẹ bá ti mọ̀ pé ẹ lè bá wa láìkè tẹ bá wa ṣá ètò ẹ bá yẹ kó gbé ṣó wa wálẹ̀ ni bóyá ká máa ṣe pàpà súpé fún yín ṣé kí n máa jó fún yín ẹ máa láìkì yẹn ṣe máa láìkì ká máa jó fún yín ọyá Ìgbòho yìí ó ṣáàlì ọmọ ọgbọ́ọ̀nì àwọn ẹ̀mọ bẹ́ẹ̀ gbé ọyá ọmọ ọlọ́run ẹ̀sùn wàhálà ẹ̀sùn bí wàhálà ó ṣe wàhálà. Pẹ̀lú tí wọ́n gbé dání ilé ẹ máa bá wa kọ ní ìsàlẹ̀ bí kékeré kí ṣó àwọn ẹ̀mí ọ̀rọ̀ àwọn tèmi kò sí lórí ìfowópamọ́. ẹ má yẹ kí wọ́n gbé ṣó yìí lọ ẹ máa bá wa kọ kíní kọ information educative ṣe ẹ máa bá wa kọ nǹkan oríṣiríṣi pẹ̀lú àwọn ọ̀pá tó gbé dání ẹ lọ fi gbé ṣó wa lọ ní gbogbo ọjọ́ wo ẹ má yẹ kí wọ́n gbé ṣó wa lọ mi ì rí kọ́mẹ́ǹtì àwọn fídíò tó bóyá kàdà tún pò lórí ilé ká tún gbé sóò mi fún yín ká tún gbé fídíò ìyapa mo kàn ń play gbẹ díẹ̀ ni mo kàn ń play God bless you educative program God bless you bàbá wa kọ òòṣà educative bàbá wa kọ oríṣiríṣi ẹ wo bí àwọn èèyàn ṣe mọ̀ye pàdé Àdìsá àwọn mùsùlùmí ní tá a bá fojú kànábì kí la ó ti ṣe àwa ó máa jó àwa ó máa yọ ní alálàyé láìláìláìlá tá a bá fojú kan Ìgbòho òòṣà kí la ó ti ṣe àwa ó máa jó àwa ó máa yọ ní Ìgbòho òòṣà àwa ó máa yọ ní Àdìsá ọmọ aládìkún àwa ó máa bá a bá fojú kan Ìgbòho kí la ó ti ṣe àwa ó máa jó àwa ó máa yọ ní Àdìsá àmọ́ yọ ní Àdìsá àwa ó máa ọmọ aládìkún àwọn ọmọ ẹyọ ni God bless ẹ má bá mi kọ̀ọ̀kan wọ́n ti ń jáde lọ má jáde bá mi ṣe ṣé mi yẹ kí n ṣe lé nice and educative show tá a bá fojú kan Àdìsá kílẹ̀ ó ti tẹ bá fojú kan Àdìsá kílẹ̀ máa ṣe àwọn ọmọ ẹjọ́ àwọn ọmọ ẹyọ ni ọlọ́lá ilẹ̀ àwọn ọmọ ẹyọ ni òṣà I love you we love you I like you Àdìsá ó wọlé bàgẹ́ ó wọlé ẹ̀fẹ̀ ẹ̀tẹ̀ kábínà àwọn afáàtò kábínà gẹ̀ẹ́sì Tinubu yẹn mi tí ráyè tiẹ̀ ọmọ kékeré nìwọ àwọn bàbá yín sì máa jáde lórí tàbí táwa yìí a máa fàájà fẹ́ ní ìbọ̀dù sọ̀rọ̀ Àdìsá àwọn ọmọ ológo sọ̀rọ̀ bàbá mi.
bless you. Ṣé rí ẹ̀yin tẹ́ wà lórí sóyù like Yorùbá Wuyì ẹ kàn ń pretend ni tí ẹ gbọ́ bí wọ́n ṣe pa àwọn èèyàn ní Kwara State àwọn 176 tí wọ́n jí gbé ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti fi wọ́n sílẹ̀ òòṣà wa wọ Kwara State Àdìsá wa wọlé sí Kwara State ẹ wá bá wa ṣe congratulations ẹ bá wa dúpẹ́ ayé máa níkà o ayé máa níkà o Àdìsá wọ Kwara State tí ẹ wo láriwo tí mo máa ń pa wá ń láriwo tí mo máa ń pa fáwọn òlú tó kù wọ́n wá dèlù tèmi ẹ wá dákẹ́ mo mọ̀ pé mo pọ̀ tó ń wò mí o ṣùgbọ́n èèyàn tó pọ̀ tó ń wò mí èèyàn mélòó ló bá mi kọ kọ́mẹ́ǹtì pé congratulations mi ìmọ̀ bóyá ẹ mọ bí kíní ṣe rí lára mi Kwara tí gbòòrò wá yìí mi ìmọ̀ bóyá ẹ mọ bó ṣe rí lára mi àti gbogbo àwọn àtàjọ́ òrìjìnà ọmọ ògbónà ẹ mọ nǹkan tójú wa ń rí ojú wa ń rí ṣégè lọ́wọ́ àwọn ọmọ kàó gan ni ojú wa ń rí àtàlátà bàbá àlàrúbá ẹ rí i pé wọ́n ní kí irú ẹ̀kún mọ́ wá sí Kwara State ẹ rí i pé wọ́n ní kí irú ẹ̀kún mọ́ wá sí Kwara State Elédùmarè ṣe tẹ́ bàbá wa dúpẹ́ mi fúnra mi màmá dúpẹ́ ẹ wo bí àwọn Kwara ṣe bọ́ta ẹ wo bí wọ́n ṣe gbé Ìgbòho ní Kwara State tiwa àáfàá ń bẹ ní Kwara State àwọn ajífikálàmù dẹ́mọ lẹ́kùn àríṣe kọ́ńtákọ́ńdú àwọn tí wọ́n mọ tó wà nínú Kùránì láti wájú dẹ́yìn ní Kwara State tiwa o àwọn pásítọ̀ wọ́n wà ní Kwara State tiwa àwọn tí wọ́n mọ from Genesis to Revelation wọ́n mọ iwájú àtẹ̀yìn Bible láti bẹ̀rẹ̀ dópin àwọn oníṣẹ̀ṣe tó mewé tó megbò tó mọ orúkọ tẹ́wé jẹ́ tó mọ orúkọ tẹ́gbò ń jẹ́ wọ́n wà ní Kwara State ní Kwara State àwọn àgbọ́mìnà ní o àwọn àgbọ́mìnà àwọn original ọmọ Yorùbá ní Kwara State babaláwo ń fọmọ àlàájá pásítọ̀ ń fẹ́ ọmọ oníṣègùn àfọ̀nfọ̀mọ pásítọ̀ bàbá tèmi Kwara ni ìyá mi Kwara ni àfáà ni bàbá mi wòlíì nìyá mi wọ́n dẹ̀ fẹ́ ara wọn wọ́n dẹ̀ jọ gbẹdọjọ gbó tí nǹkan kan ò dẹ̀ mí ẹni ká tún ṣe ẹ̀sìn ẹ̀ ìyá mi ò convert from Christian to Muslim kò gbà ó lóun ò lè convert bàbá mi ò dẹ̀ torí ẹ̀ di Christian àwọn ọmọdé ṣeun tó wù wá tẹ́nìkan ò dẹ̀ bá ẹnìkan jà ní Kwara State ti wá ní ìgbọ́nà tíátíá ní Kwara State ti wá ní o ẹ̀yin tẹ́ ń pè wá Fúlàní à ń ṣe Fúlàní ebe rí mú mi ṣe pé mú mi tóbi mú Fúlàní ò kì í tóbi tẹ́ bá rí wọn mú wọn máa rí kókó ló bá ibi mú ọ̀gọ́ ni ẹ ṣáà pé mu tèmi fẹ̀ imú mi ní kúndùn bí ọṣẹ ìyàwó yìí ẹ bá wa dúpẹ́ o ẹ má yẹ kára tàyí o àwọn afẹnu Wúgẹ́ẹ̀tì àwọn afẹnu Wúgẹ́ẹ̀tì àsìkò fẹnu Wúgẹ́ẹ̀tì làwà nísìnyí bí ṣe fẹ́ máa rìn lélẹ́yìí wípé Ìgbòho wá sí Kwara State má wá sí Nàìjíríà bí ṣe fẹ́ máa rìn lélẹ́yìí Ìgbòho wá sí Kwara State máa kó párù báyìí ẹni tó bá dùn mọ́ kó lọ kó sódà mẹ́bà ẹ lọ jẹ.
ọmọ ọlọ́pẹ́ tó àwọn tí Kwara wọ́n ṣàfihàn mi lówó ìwà ọmọ mi bọ́yẹ fi báìkì bọ́yẹ fi ń dára ẹ̀ fẹ́ gbé Ìgbòho ní stẹ̀ Àdìsá ní stẹ̀ pẹ̀lú wúgẹ́ẹ̀tì ní stẹ̀ pẹ̀lú gbanẹ́sẹ̀ ní stẹ̀. ẹ wo respect pọ̀ ẹ wo bí wọ́n ṣe bò ó tó bá yẹ pé alágbára mi ni kò ní wọn nígbà kéèyàn kọ́kọ́ dúró dẹ́gbẹ́ ẹ wo bí wọ́n ṣe bò Àdìsá fẹnu gba géètì ẹ̀yin èèyàn mẹ́jọ fíìmù tá à ń ṣe ìpàtìkìlà wa o kéyù skẹ́nì ẹ ṣe gbọ́wọ́ yẹn máa lọ sókè o àkọsílẹ̀ àbúrò ò kì í gbẹ àpò yóò ní gbẹ state of harmony ní Kwara state ìlú ìrọ̀rùn ìlú ìfọkànbalẹ̀ ẹ jọ fíìmù tá à ń ṣe yìí pàtìkìlà wa wọ́n là ń ṣe mọ́fì ni mọ́fì tá à ń ṣe yìí ẹ jọ pàtìkìlà wa apá kèlú ẹsẹ̀ kèlú ó ní ó yá sọ̀rọ̀ sókè ó yá. Fídíò ó yapa ó pọ̀ Àdìsá sọ̀rọ̀ sókè. Ìgbòho ṣà celebrity kan cameraman 500 celebrity ẹyọ kan cameraman bí 20,000 àkílódé olóyè ẹgbẹ́ ọṣẹ fún mi Àdìsá gbé ọṣẹ fún mi má ṣe báyìí ó dà. Àdìsá ní sẹ́ẹ̀ celebrity ẹyọ ọ̀kan ní ìwọ̀n mo fẹ́ play lọ́jà ẹ lè gbé bẹ́ẹ̀ sílẹ̀. Ẹjọ́ ní Kwara State nìkan rèé o ẹ lórí ìkọ́bí ní aláwọ̀ yẹ kí fún yín ìgbà ẹ lórí ìkọ́bí kìíní tó wà ṣe káwọn èèyàn tó gbé báyìí ẹ kì í pè mí ọmọ tó rí ìkọ́bí kìíní orí ẹ ò sí
nípa ara ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn kò àwọn yóò tètè fóònù wà ní ẹ̀jẹ̀ má bì í. ó ṣà ọmọ akẹ́ ẹgbẹ́ ìṣe ọlọ́run. Bàbá ti pè yín náà máa yóò lọ o. Ẹ bá wa kí bàbá wa ládọjà. A ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá ó fi pàdé lọ́jọ́ òmí, ó dàbọ̀.